Ǹjẹ́ ti gbọ́ Akume Ṣegbeyawo Bonkẹlẹ pẹ̀lú Iyawo tó kúrò lọ́dọ̀ Ọọni Ifẹ̀. Akọ̀wé àgbà fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan George Akume ni ìròyìn gbọ́ pé ó ti gbé Zainab Ògúnmímbà tí ń ṣe ìyàwó àná fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì níyàwó báyìí. Ìbáṣepọ̀ ọ̀hún ló hàn sára ní ọjọ́ Ẹtì Friday tí ṣe ọjọ́ 26 oṣù kejìlá ọdún yìí lẹ́yìn tí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí Akume Abraham W.D. Dayọ̀ fi àwọn fọ́nrán ayẹyẹ ìgbéyàwó náà sórí ìtàkùn ayélujára. Nínú àtẹ̀jáde náà ni àwọn mọ̀lẹ́bí ti fi ìdùnnú wọn hàn fún bí ẹ̀gbọ́n wọn bàbá wọn ṣe ìgbéyàwó ọ̀sìngín náà. Bákan náà ni wọ́n tún kí ìyàwó tuntun Zainab káàbọ̀ sí ìlú tí oúnjẹ pọ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí agbẹnusọ fún Akume Yomi Odunga ń sọ̀rọ̀, ó ní ìbáṣepọ̀ wọn ti ń súnmọ́ ọdún kan báyìí tí kì í sì ṣe nǹkan pàjáwìrì rárá. Ẹ ò rántí pé Zainab ti ṣe ìyàwó fún Ọọ̀ni Ifẹ̀ tẹ́lẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì ló kéde ní oṣù kẹjọ ọdún 2017 pé òun ò ṣe mọ́.